àwọn èèyàn kì í padà wá sọ́dọ̀ ẹni tí wọ́n bá ti rí nǹkan. Igi tí ẹ bá lọ bá tẹ fẹ́ èso tẹ́ bá ti jẹ èso lórí ẹ̀ tí ó bá ti dùn ẹni padà síbẹ̀. Bí ọsàn bá wà nínú ìgbẹ́ tí ó bá dùn ayé á lànà débẹ̀, wọ́n á fi ẹsẹ̀ la ọ̀nà débẹ̀. Ṣùgbọ́n bó bá wà lójú ọ̀nà bí ó bá dùn ayé á kọjá lára ẹ̀. Orúkọ Jésù ohùn ẹ̀ á dùn fún aráyé gbọ́, èso ara rẹ̀ á dùn. Mo ń bá yín sọ pé ta ni Fáráò tó dùbú ọ̀nà àwọn ènìyàn, torí a pé oṣù ní oṣù ìtúsílẹ̀, oṣù ẹ̀dá ìní, ẹni tó jáde ní ọgbà ẹ̀wọ̀n. Ta ló dè wọ́n gan? Jeremiah 50:30-34. Ó ní ẹni tó dì wọ́n mú sísìn kò sì jẹ́ kí wọ́n lọ. Ta lẹ́ni tó dì wọ́n mú sísìn? Ó ní wọ́n ń pè ní Fáráò, ìgbèkùn àbàmì for 30 years. Ohun àkọ́kọ́ tá a rí nípa Fáráò ni wípé òní máa ń yan akóniṣiṣẹ́ léni lórí láti fi ṣe ẹni pọ́nni lójú. Exodus chapter 1:11. Èkejì nípa Fáráò ni wípé is a daring enemy, ọ̀tá tí ò ní bẹ̀rù ẹnikẹ́ni. Exodus chapter 5:1-2. Mósè pàdé Olúwa ní lọ sọ fún Fáráò pé jẹ́ kí àwọn èèyàn mi lọ, ó sọ ọ̀pá sílẹ̀ ọ̀pá dèjò, òkè ọwọ́ sábíyá àbíyá ó dẹ̀tẹ̀, ó tún fi kí bọ́ sí padà, ó tún di nọ́mà ó. Mósè ló ń tiri lè gbà ní. Bó ṣe bọ́ sí ọ̀dọ̀ ẹ̀ báyìí ó kàn pariwo ní Pharaoh, let my people go. God say I should tell you. Ẹ̀gbọ́n tí Fáráò sọ ó ní ta lọ lọ. See, the enemy does not fear your collar, he doesn't fear your calling. Ẹ̀rù táìtù ẹ̀ ò bá mo ti wà ní church látọdún kẹwàá kò ní ìtumọ̀ sí. Ẹni tó gbójúbóyà tó lọ gbógun tó lọ́hùn nínú Ezekiel 28, Isaiah 14, Revelation chapter 12. Ó dẹ̀ lọ gbógun ti Ọlọ́run. Ó ní kọ́lọ̀ náà di deputy, ó lóun fẹ́ di chairman, ó lóun fẹ́ dọ̀lọ́run, ó lóun ó gbé ìtẹ̀hùn ga ju ti Olódùmarè. Òun á dàbí ọ̀gá ògo. Bàbá dẹ̀ dókòó dẹ̀ ń wò, ó rẹ́rìn, ó mìírí. Bàbá mi ẹni tí gbogbo ayé ń pè tí ó pẹ́ nìkẹ́, gbogbo ayé fẹ̀yìntì kó fẹ̀yìntì ẹlòmíì. Bàbá mi Olódùmarè, bàbá mi Ọ̀rànmọ́lájò. Gbẹ̀ngbẹ̀lẹ̀ kó dábì òun. Bẹ́ẹ̀ni bàbá mi ó ń wò pé wọ kò dìde lórí ìtẹ́. Áńgẹ́lì Michael ó dìde tó kọjú ìjà sí bàbá ò gbọ́dọ̀ dìde. Michael ó dojúkọ, wọ́n ní wọ́n ṣẹ́gun nípa ìjọ̀dún àgùntàn àti ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọ́n fa ìjọba rẹ̀ ya, wọ́n fa sọ́ra ẹ̀ ya. Ó wá dẹni tí ọmọ 3 years á ní devil I bind you. Ẹni tó gbàgbọ́ lónìí tó fa yẹ fún Jésù lónìí á ní I bind you devil. A máa gbọ̀n lójú kan ní lórúkọ Jésù ni tí gbogbo ekún wọlé. Mo sọ jáde gbogbo ẹni tó ṣàmì ibi tí Èṣù bá iṣẹ́ dé láyé rẹ̀ kó dáwọ́ dúró, àìsàn yẹn dáwọ́ dúró, ìnira yẹn dáwọ́ dúró, ọfà yẹn jáde. Olófiṣẹ́ wọn pọ́n wọn lójú níbi tó dí àdé nìyẹn. That is why you too must be a daring Christian. You must be resolute. Wọ́n náà gbé náà wojú ẹ̀ wá dì pẹ̀lú ẹ̀ wá dé. Ẹ̀rí Jésù ó pàdé èrè ara Gádárà, ó kiná bọ̀ lára, ó ké, ó ní kí ló tó fi ń dá mi lóró. Wọn àwọn náà mọ̀rọ̀, mo dá ogun ayé rẹ lóró kó gbiná dára. Gbogbo tí ó ti yẹ kó o ní láti January a máa papọ̀ fún wa, a máa papọ̀. Láàárọ̀ ìfúnra rẹ ìwọ lọ pray pẹ̀lú Psalm 9 wà á máa sọ fún Ọlọ́run, Olúwa ẹni tó yẹ kí n pàdé kí ìrìn àjò ọdún yìí fi pé mi, fi àánú mú mi pàdé ẹ̀. Ẹni tó yẹ kí n pàdé kí ìrìn àjò ọdún yìí fi pé mi, fi àánú sùn. Gbàrọ̀ Ọlọ́run ò ní ṣe tì. Wàláyé Olúwa kó máa ṣáájú rẹ. Látòní lọ bóbi tó bá lọ láti sìn wàá máa rọ́nà lọ. Ó ti rí bẹ́ẹ̀. Wàláyé Olúwa bù ọ́ mọ́lẹ̀. Gbogbo ẹni tí ó ń sunkún lọ́wọ́lọ́wọ́ ó yẹ ẹ̀dẹ̀ lẹ́rìn. Bẹ́ẹ̀ lolúwa wí, bẹ́ẹ̀ ni wòlíì sọ. Ẹ̀yin adarí ẹ̀mọ́ tó kàn ó. Jésù Olúwa wa. Ògo mà ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ohun tí ayé ò rí di wọ́n ń pè ládùúrà. Ayé lè so ẹ wà, ọ̀run ní gbòǹgbò ẹ wà. Àwa kàn ń já ìṣó ẹ láyé ni, ọ̀run ní orísun ẹ, nítorí Ọlọ́run lórísun ẹ. Àbájá wọn lọ bá ẹni tí ó jẹ́ orísun àdúrà, wọ́n ní kọ́ wa láti gbàdúrà. Ẹni ẹ bá fẹ́ gbàdúrà, ẹ̀yin ò ní gbàdúrà bẹ́ẹ̀ tí wọ́n ń gbà tẹ́lẹ̀. Ẹ bẹ̀rẹ̀ pé bàbá wa ti ń bẹ ní ọ̀run, ọwọ́ ní fún orúkọ yín. Gbogbo aládùúrà ló ní bàbá lọ́run ní ọ̀dọ̀ ẹni tí orísun gbogbo ti ń sàn wá. Gbogbo ẹni tí ayé sọ di kànga tí ò lómi, ẹ jẹ́ kí wọ́n tún àdúrà wọn dà, ẹ jẹ́ kí wọ́n gbẹ́ kànga àdúrà fúnra wọn. Gbogbo ẹni tí ó ní àkókò ṣùgbọ́n tí ò lẹ́rìí àkókò, gbogbo ẹni tó lọ́pọlọ ṣùgbọ́n tí wọ́n jẹ́ orí nǹkan fi sí, gbogbo ẹni tó nílé ọmọ ṣùgbọ́n tí wọ́n jẹ́ késo dúró ń bẹ̀, gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tí wọ́n jẹ́ kó jèrè iṣẹ́, gbogbo ẹni tí ó ń rìn ṣùgbọ́n tí ò kúrò lójú kan, wọ́n rán mi sí ọ lónìí wípé ìrìn àjò tuntun bẹ̀rẹ̀. Ìrìn àjò tuntun bẹ̀rẹ̀. Mo bẹ ọwọ́ àwárí ohun tó sọnù mọ́ bàbá rẹ lọ́wọ́, ọwọ́ àwárí kó wá jáde fún ẹ. Mo ní ọwọ́ àwárí kó wá jáde.
ọwọ́ kan mọ̀ gbà dànù ọwọ́ kan mọ̀ wá rí. wọ́n ń gé igi lọ àké bọ́ sọnù. wọ́n pariwo atọrọ rẹ̀ ní ọwọ́ kan níbo ló sọnù sí. a wá jáde. ẹ sọ pé kí ló sọnù mọ́ mi lọ́wọ́. kí ló sọnù mọ́ mi lọ́wọ́. sínú odò ayé. sínú odò ayé. àánú wá jáde. àánú wá jáde. kí ló sọnù mọ́ mi lọ́wọ́. kí ló sọnù mọ́ mi lọ́wọ́. sínú odò Jọ́dánì ayé. sínú odò Jọ́dánì ayé. àánú wá jáde. àánú wá jáde. ògo tó bọ́ sọnù. ògo tó bọ́ sọnù. láti inú oyún. láti inú oyún. àánú wá jáde. àánú wá jáde. ire tó bọ́ sọnù. ire tó bọ́ sọnù. sọ́wọ́ dẹ̀lílẹ̀ òkùnkùn. sọ́wọ́ dẹ̀lílẹ̀ òkùnkùn. àánú wá jáde. àánú wá jáde. irun orí tá a gé lọ. irun orí tá a gé lọ. àánú jẹ́ òhù padà. àánú jẹ́ òhù padà. aṣọ àyànmọ́ tí a bọ́ lọ́rùn mi. aṣọ àyànmọ́ tí a bọ́ lọ́rùn mi. àánú dá padà. àánú dá padà. àánú dá padà. àánú dá padà. kọ́kọ́rọ́ àṣeyọrí. kọ́kọ́rọ́ àṣeyọrí. látọjú oorun gbà lọ. látọjú oorun gbà lọ. àánú dá padà. àánú dá padà. àánú dá padà. àánú dá padà. bàtà ògo. bàtà ògo. tí a bọ́ lójú oorun. tí a bọ́ lójú oorun. mọ́ mi lẹ́sẹ̀. mọ́ mi lẹ́sẹ̀. àánú dá padà. 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 sàdíkètì ọmọ mi tí wọ́n gbà lọ. sàdíkètì ọmọ mi tí wọ́n gbà lọ. àánú dá padà. àánú dá padà. àánú dá padà. àánú dá padà. bísàlú èbó mi. bísàlú èbó mi. tí wọ́n yọ lọ. tí wọ́n yọ lọ. àánú dá padà. àánú dá padà. àánú dá padà. àánú dá padà. bíbélì àyànmọ́. bíbélì àyànmọ́. tí wọ́n gbà mọ́ mi tí wọ́n gbà lọ́wọ́. mọ́ mi lọ́wọ́. àánú dá padà. àánú dá padà. òróró ìsọdahoro. òróró ìsọdahoro. tí a dà lé mi lórí. tí a dà lé mi lórí. látọjú oorun. látọjú ó oorun. yá gbẹdà. ó yá gbẹdà. òróró ìgbénisókè. òróró ìgbénisókè. máa bọ̀ lórí mi. máa bọ̀ lórí mi. àmín. àmín. wọ́n ní Jóákímù sì yí aṣọ ẹ̀wọ̀n rẹ̀ padà. ó bú aṣọ ẹ̀wọ̀n lọ́rùn rẹ̀. ó ní karùn-ún ó bú aṣọ ẹ̀wọ̀n lọ́rùn rẹ̀. a jẹ́ pé aṣọ kan wà lọ́rùn àwọn ènìyàn. ẹlòmíín wọ̀ kò mọ̀ pé òun wọ̀. aṣọ ni aṣọ mẹ́ta ni Joseph wọ̀. wọ́n bú aṣọ aláràbarà. aṣọ àkọ́kọ́ la aṣọ aláràbarà. bàbá rẹ̀ ló dá fún un. ṣùgbọ́n ọmọ aráyé bọ̀. àwọn ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ náà ló bọ̀. ẹgbọ́ o aṣọ tí wọ́n bọ́ lọ́rùn rẹ̀ aṣọ àyànmọ́ òní la dá padà. àmín Jésù. ìgbà tó máa wọ aṣọ kejì fún ó di aṣọ ẹ̀wọ̀n àbá bàbá aṣọ ẹ̀wọ̀n àtẹ̀kọ́kọ́ wọ aṣọ houseboy fún. houseboy ni jójó èwo ló ti ṣe ń bẹ̀ àwọn onímọ̀ ṣe wọ ẹ̀ ó ń sá kiri jẹ́lẹ́jẹ́lẹ́ gbà lẹ́yìn yẹn ni wọ́n tún wọ aṣọ ẹ̀wọ̀n lẹ́yìn aṣọ ẹ̀wọ̀n wọ́n wá sọ prime minister ìyẹn ló wọ̀ tó fi kú àgbọ̀pọ̀ ọ̀rọ̀ lóye yẹn láti 30 years ó dẹ̀ jókòó sórí àga yẹn tó fi kú májẹ̀mú wà ó gba aṣọ tí wọ́n bọ́ lójú oorun mọ́ lára òní la dá padà ọ pé mo gba aṣọ àyànmọ́ mi padà mo gba aṣọ ojú rere mi padà mo gba aṣọ ògo mi padà ẹ dá padà fún mi mo gba aṣọ tẹ́ tójú oorun bọ́ lọ́rùn á dá padà fún mi kẹfà rèé wọ́n ní ó sì bẹ̀rẹ̀ sí jẹun ní ojoojúmọ́ láàfin ó ń jẹun lójoojúmọ́ láàfin kábíyèsí lẹ́lẹ́wọ̀n ó ń jẹun láàfin lójoojúmọ́ láàtòní òòjó ń jẹ wọ̀ sí mọ́ òòjó ń jẹ wọ̀ sí mọ́ wọ́n náà mọ̀ jẹun láàfin oúnjẹ àfin yàtọ̀ èkeje wọ́n ní owó ọ̀yà rẹ̀ regularly ó dẹ̀ ń wá regular allowance wọ́n dẹ̀ ń release regular allowance wọ́n miss ẹ̀ rí gbogbo ọ̀nà ni owó ọmọ gbà wọnú ọwọ́ rẹ̀ ó ní ná kan tán kó tó rí mi ìdínú tá a fi ń gbàdúrà àdúrà yìí kàn ṣe mọ́ pariwo àdúrà ní bíbọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé orísun ìmọ̀jẹ̀ ọgbẹ́ ẹni ń gbàdúrà ní tún kànga gbẹ́ kànga àyànmọ́ béèyàn bá tún gbẹ́ yẹ ọgbẹ́ ni ìdádúrà ni wọ́n fi ń tún gbẹ́ ti ń lọ láàárọ̀ yìí ẹ̀mí mímọ́ ṣáájú rẹ̀ Psalm 124 ni kò fi gbàdúrà gbogbo ibi tí àwọn òbí rẹ̀ ti kábàámọ̀ ìkórìtà tí wọ́n ti gbé kàhánù ohun tó ṣẹlẹ̀ tí wọ́n ní àbà àwọn òbámọ̀ káwọn ọmọ sí gbọ́ òní kẹsẹ̀ bọ́ páńpẹ́ àṣìṣe ibi tí àṣìṣe àná dé ọmọ àánú tú ọ̀rẹ́ ọ̀rọ̀ náà lọ bẹ́ẹ̀ lolúwa wí bẹ́ẹ̀ ni wòlíì sọ ọ sọdún láyọ̀ ò ní rá ìrìn àjò tó ń lọ wọn ní yọ lábẹ́ tírélà àánú ọ̀bọ̀ lọ náà yóò ní jọ ẹ̀mí mímọ́ kò ní dágbére fún ọ àìsàn àbàmì tí mò ń wò yìí kò ní bọ́ wọnú tí mo jẹ́rẹ̀ ọfà gbèsè ó yá fòdà ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa. Ògo máa ní fún Ọlọ́run náà ẹ kú oríire o ẹ kú oríire mo gbàdúrà fún ọ láàárọ̀ pé asọ́nimú tó sọ ẹ̀ di ọ̀rẹ́ rẹ ẹ̀mí mímọ́ fọ́ lójú kò ní rí ọmọ ó ti sọra ẹ̀ di ọ̀rẹ́ rẹ ń bọ̀ wọlé ń bọ̀ jáde sọra ẹ̀ di ọ̀rẹ́ àwọn ọmọ rẹ ó sì fẹ́ mú wọn ni Dẹ̀lílà ó sọra ẹ̀ di ọ̀rẹ́ Sámsónì kó ń sáàmù Sámsónì Jónà náà sọra ẹ̀ di ọ̀rẹ́ àwọn èrò inú ọkọ̀ náà wọnú ọkọ̀ bí ẹni tí wọ́n jọ ń lọ ibì kan àṣé ọ̀tá Ọlọ́run ni ó ń sá fún Olódùmarè lójú ẹsẹ̀ ìjì ńlá bẹ̀rẹ̀ wọ́n ń dẹrù wọn sódò wọ́n nítorí ìtánì wọ́n nítorí
Jónà ni. Ta ni wọ́n ti ń dẹrù rẹ sínú omi ayé báyìí? Wọ́n jọ wà nínú ìrìn àjò náà, sáwọn lọ̀tá ìrìn àjò náà. Ẹni ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ti ń ṣe ọ́, ẹni ń ṣe ọ́ títún gbà ọ́, ẹni ń fẹ́ ọ lójú tó sì ń jẹ́ òun náà ní ṣá ọ lọ́gbẹ́, ẹni tó ń fọ̀rọ̀ lọ tó sì jẹ́ pé òun náà ní ń bá tiẹ̀ jẹ́. Bódì kò súnmọ́ ọ tó ọ̀run ọ̀ṣà lọ́gbẹ́, ẹ̀mí mo gbé pamọ́ fún ọ. Ẹni ní ọ lára yìí bẹ́ẹ̀ ni kó fi ọ̀nà rẹ lẹ̀. Ẹ jọ sà, ẹ wo ntọ́lọ́ ń sọ ń pa àdúrà o. Psalm 65:2 ìyẹn ń ba èmi lẹ́rù. Ó ní sí Ọlọ́run, ìwọ Ọlọ́run tí ń gbọ́ àdúrà, ọ̀dọ̀ rẹ ni gbogbo ẹran ara yóò wà. My God, sí Ọlọ́run tí ń gbọ́ àdúrà. Psalm 65:2 sí Ọlọ́run tí ń gbọ́ àdúrà. A jẹ́ pé bá a bá ń gbọ́ àdúrà, à ń gbà sí ẹnìkan tí mo ń gbọ́. Ọlọ́run yìí gbàdúrà ṣùgbọ́n yìí mo ń gbọ́ àdúrà. Àwa náà àìgbọ́ àdúrà, àwa náà ń gbà ni. Now, òǹkàlùkù ló ní róòlù tiẹ̀. If you don't play your role, God won't play his role. Yours is to pray, God's is to answer. If you don't pray, there is nothing he will answer. It's like a farmer who refuses to put anything on his soil. What will he harvest at the end of the day? A gbọ́dọ̀ kí ẹ̀gẹ́ àdúrà bọ́lẹ̀, ká kí kòkó àdúrà bọ́lẹ̀, kọjọ́ ọ̀la lè sàn fún wa. So gbogbo ẹni tí ò rí nǹkan ká lọ́la, àjẹ́ kò rí nǹkan gbìn lónìí. Ẹgbẹgbẹ̀rún tí yóò sì gbàdúrà lónìí, wọ́n ó gbà lọ́la. Torí pé ńgbà tí ó bá tó àkókò àti gbàdúrà, ara ó sọ fún ọ pé ó yẹ kó gbà. Gbogbo ẹni tó pẹ̀rẹ̀ ní atheist láyé ìgbà náà, lọ́ ní kò sí Ọlọ́run. Gbà tí wọ́n ó kú ni wọ́n ń sọ pé oh God náà ni wọ́n fi parí ayé wọn. Torí pé ẹni tó ní ọ̀run àtayé yọ sí wọn. Wọ́n ọkùnrin obìnrin yìí, mo bá ìṣẹ̀dá rẹ sọ̀rọ̀. Láàárọ̀ yìí l'Olúwa ní sọ fún ọ wípé o ò ní rámáyé. Ayé rẹ yóò wu Ọlọ́run. What are the benefits of prayer? Number one, when you pray, heaven open. The most frustrating thing in life is for a man to be operating under a short heaven. When your heaven is closed, your destiny is closed. Ọ̀run ṣíṣí òun ló sọ bí ayé èèyàn ó ṣe tóbi tó ọ̀gá. Kì í ṣe bí certificate bá ṣe rí jẹ̀ǹjẹ̀ràn sí. Sir, ẹgbẹgbẹ̀rún ṣiṣẹ́ under close heaven. Go and look at their shop. Wọ́n ta ọjà, wọ́n ta aṣọ, wọ́n ta ìwé, wọ́n ta mọ́tò, gbogbo bẹ̀ kún fún ọjà. Ṣùgbọ́n kò sẹ́ni tó ń lọ bẹ̀ torí pé ọ̀run tì mọ́ bẹ̀. Is this scriptural? Ó wà nínú Bíbélì nínú Luke chapter 3:21-22. Wọ́n ní bí Jésù ṣe bọ̀lẹ̀. Ó ń wọ Jádánì láti ṣèrìbọmi lọ́dọ̀ Jọ́ọ̀nù. Wọ́n ní ó sì ń gbàdúrà. Wọ́n lọ́run ṣí. Ohun yẹn fọ̀. When heaven open, endorsement come. It takes open heaven to endorse your life. Until you are endorsed, nobody celebrate you. Endorsement ni gbogbo ayé ń jẹ ọ̀gá. Kí ni wọ́n ohun yẹn sọ? Ó ní èyí ni à ń fẹ́ ọmọ mi, ẹ máa ṣe kí ni o? Ẹ máa gbọ́ tiẹ̀. Ó ti tán. Nígbà tọ́run bá ti ní kọ́ máa gbọ́ tiẹ̀, kọ́ máa wá ṣọ́ọ̀bù ẹ̀ wá mọ́ rajà. Ọmọbìnrin tí ò lọ́kọ kò sí endorsement ni. Once heaven endorse you, wọ́n á wá láti America, wọ́n á ní wọ̀ ni wọ́n wá wá. Ministry tí endorsement bá wà lórí ẹ̀ bí ó wà ní kọ̀kọ́lẹ̀. Ẹ wo rí àwọn òkè tí Apostle Babalọlá dálẹ̀ yìí. Ẹ wo Redeem Camp. Ẹ wo rí òkè Èrìò. Ẹ wo Power House Akíkẹ́. Ẹ wo Dúà Jìnàrè. Ẹ wo bó ti jìnà tó. Ẹ tún débẹ̀ wọ́n á páàkì mọ́tò bí ẹni tí. All over the world. What are you talking about? Because there is an endorsement. Mo gbàdúrà ọ̀run ṣí fún ọ. Ẹnìkan bí mi pé sọ́run máa ń tì ní. Ó máa ń tì 2 Chronicles chapter 7:13-14. Ọlọ́run fún rẹ̀ sọ pé nígbà tí Solomon gbàdúrà láti sí tẹ́ḿpìlì, ó ní bí mo bá sí ọ̀run tí ò sí òjò, tí ò sí ìrì, tí ò sí nǹkan, ó ní tí àwọn èèyàn mi bá gbàdúrà nínú ilé yìí, ó ní òun á tún ṣí ọ̀run padà. Àjẹ́ pé wọ́n máa ń ti ọ̀run á máa tì mọ́yàn. Wọ́n lè fi gbólóhùn ti ọ̀run mọ́yàn. Èèyàn lè fi ìwà ara rẹ̀ ti ọ̀run mọ́ra rẹ̀. Ẹ gbọ́ àwọn competitor tí wọ́n jọ ń wà nǹkan kan náà káàkiri, wọ́n á máa ti ọ̀run mọ́ra wọn pé kọ́run tì mí lè kémi lè rí tèmi ṣe. Olúwa ní bí n bá ti ọ̀run, ó ló pọ́sibù kí òjò rọ̀ ní ibì kan kó má rọ̀ débòmí. Ó lè rọ̀ ní Maryland kó má dé Onígbòǹgbò. Mo gbàdúrà bó o bá ṣàmì ọ̀run ṣí. Pariwo pé ọ̀run àánú ṣí fún èmi, ó ṣí fún àwọn ọmọ mi, ó ṣí fún ilé iṣẹ́ mi, ó ṣí fún Nàìjíríà. Ọ̀run àánú ṣí fún mi bí mo ti fẹ́ wọdún tó ń bọ̀. Ọ̀run àánú ṣí. Àmín. Ẹ̀gbọ́n tó sọ kí n tó parí ní John 3:27. Ó ní no man can receive anything except it is given from where? From above. It's not from abroad. It's abroad. No man receives except it's given from above, not abroad. That's why people looking at America. Ẹ̀gbọ́n mi, ẹ sọ nǹkan kan sí mi látọ̀ akànwá rẹ̀ ní pé tiẹ̀ bọ̀. Ọ̀run ni mo ń sọ nǹkan. Until heaven release, abroad will not release. Ọ̀run ni mo ń fọwọ́ kan abroad kò tó release. That's why ó ní ọkàn ọba àti ìjòyè wà ní ọwọ́ wọn lọ́wọ́. Bí ìgbé omi òkun, wọn á darí rẹ̀ síbi tó bá wù òun. Ẹnìkan ṣàmì. Adarí ọkàn àwọn èèyàn sí ọlọ́sẹ̀. Òní ìgangan ọkàn àwọn alágbára, ọkàn àwọn èèyàn ńlá, adarí wọn sí ọ. Ọwọ́ ẹni tí ẹ̀tọ́ rẹ wà kó máa sáré bọ̀. Ohun tó gbọ́dọ̀ mọ́ rí gbà kọ́dún tó parí, a release. Ó yá gbà. It is well. I speak to your life. Embargo is lifted. This sickness is not unto death. It will not kill you. Gbàdúrà láàárọ̀ yìí kẹ́ fi Isaiah 49 gbàdúrà kẹ́ máa sọ fún Ọlọ́run. Olúwa má jẹ́ kí n gbé ogun agbára káká wọdún tó ń bọ̀. Ṣé ogun agbára káká fún mi? Àga tó jókòó sí wọn ní já ọ bọ́ lórí ẹ̀. Wọn ní gbàyàwó
gbowó mọ́ ọ lọ́wọ́ wọn ò ní gbọ́kọ mọ́ ọ lọ́wọ́ bẹ́ẹ̀ lolúwa wí àánú yóò bọ̀ ṣiṣẹ́ o Jésù Olúwa wa. pàdé ọlọ́jọ́ méje tí ó bẹ̀rẹ̀ ní on the 25 mo ti bẹ̀rẹ̀ sí gbàdúrà sí òróró kan fún àwọn ènìyàn lọ jẹ́ kí ẹbí kọ̀ọ̀kan kó ní òróró kan tàbí wàá fẹ́ ṣe crossover gbogbo ẹbí communion wine wàá ní lọ́wọ́ bẹ́ẹ̀ ni àti communion bread ìyẹn la máa break ẹ̀jẹ̀ Jésù wà ọkọ mu tí wọ́n bá ti sọ pé happy new year ìdí inú gbogbo ibi tó bá wà ọjọ́ méje la máa fi wà ní orí ìlà orí rédíò orí ìlà ní Mercy Mandate TV lórí YouTube Mercy Mandate TV lórí YouTube yín ìwọ type Mercy Mandate TV then lórí Peter Adeniyi Olowoporoku lórí Facebook o type kankan ọ wọlé ní aago 12 òru àwọn kan tiẹ̀ láwọn mọ̀ pé Voice of Mercy ń lọ lójoojúmọ́ ní ìṣẹ́jú 12 láàárọ̀ lálẹ́ Yorùbá àti English bí ti ń lọ́nu lójoojúmọ́ ó ti bẹ̀rẹ̀ láti bí oṣù mẹ́ta báyìí táwọn èèyàn ti ń jẹ̀fúnlẹ̀ káàkiri àgbáyé wọ́n náà lọ kó sí aago 11 alẹ́ nítalẹ́ láàárọ̀ aago 5 àárọ̀ gbogbo ẹ̀ jẹ́ bí 25-27 minutes lọ́múra ṣùgbọ́n ilé ìṣòro aago 12 ní ti ọjọ́ méje yìí tó gbẹ̀yìn ọdún èmi ò ní lọ lófo bá ṣe máa ń ṣe lọ́dọọdún nù lọ́n sì ń lò láti fi tú àwọn èèyàn sílẹ̀ tó ní wọ́n fẹ́ kó lọ múra fún ti ètò máa bẹ̀ lọ́ndì 25 yìí tí ṣe ọjọ́ Sunday tí ṣe Merry Christmas ọ̀la yìí gan ni ó bẹ̀rẹ̀ tó fún gbogbo èèyàn kó lọ múra ní ọ̀la yìí kó lọ múra rẹ̀ gidi torí pé ọwọ́ kan òróró tí mò ń bọ̀ gbàdúrà sí ojoojúmọ́ ni kò mọ̀ gbàdúrà sí òróró òun Psalm 44 la fi ń gbàdúrà sí òun la máa fi anoint gbogbo àwọn ọmọ wa wà lọ anoint ilé iṣẹ́ rẹ̀ ọdún kan ló fi lo òróró òun mo ti ń gbàdúrà sí so ní gbogbo 25 to on the 1st yẹn òun náà la òróró yẹn la gbé síwájú tá a mọ̀ gbàdúrà sí gbogbo èèyàn ló ní ẹyọ kọ̀ọ̀kan nílò ẹyọ kọ̀ọ̀kan fún ẹbí rẹ̀ nípa òróró ni àfọ́ àjàgà fọ́ gbàgà nípa òróró ó ní ẹnikẹ́ni àìsàn bí ẹ mú tó àwọn alàgbà wa kí wọ́n da òróró lé lórí ó ní àdúrà ìgbàgbọ́ yóò wò aláìsàn bó bá lẹ́ṣẹ̀ kan á dáríjì ìrìn àjò àánú ló bẹ̀rẹ̀ fún ọ wọ́n gbàgbé on the 25 ní ọjọ́ kérésì ní ìrìn àjò ṣòru yẹn ó bẹ̀rẹ̀ aago 12 òru ní àwọn èèyàn ó ti pé sídìí rédíò àti Facebook wọn àwọn kan wá ń bọ̀ wá sí camp àwọn yẹn fẹ́ wà ń bẹ̀ fún ọjọ́ méjèèje wọ́n fẹ́ dúró láti máa gbàdúrà pé nínú ọdún kan báwọn bá yan ọjọ́ méje sọ́tọ̀ táwọn ó fi mọ gbàdúrà fúnra wọn number 1 káwọn fi dúpẹ́ number 2 káwọn fi béèrè ọ̀nà fún ọdún tí ń bọ̀ ṣó wá pọ̀ jù ni àwọn yẹn ti pè títí pé bàbá àwa káàmpù làwọ̀ wà àwọn kan ń bọ̀ láti Badagry láti Abúlé Ẹ̀gbá láti VI láti Kẹjà láti Lẹ́kí láti Ọjọ́ta káàkiri àwọn aráàlú òkè náà ń bọ̀ láti Oǹdó láti Ògbómọ̀ṣọ́ láti Èkìtì wọ́n láwọn fẹ́ wá dúró níwájú Olúwa fún ọjọ́ méje ìdínú gbogbo ẹ̀yin ará Ìbàdàn ẹ̀yin ará Èkìtì ẹ̀yin ará Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ti Kwara lọ́hùn nílọrin ẹ̀yin ti orí omi lókìtì pupa ẹ̀yin tòǹdó nígbọ́kọ̀dá lọ́hùn báwo ni wọ́n ṣe dé Mercy Camp láti on the 25 tán bá ti sọdún tán kán mọ̀ bọ̀ àdúrà sì ń lọ gbogbo wákàtí òróró mọ̀ kan àwọn èèyàn lórí àwọn àkọ́bí àgàgà àwọn gbọ́dọ̀ mísìrò pàdé òun àwọn tó fẹ́ fayọ̀ parí ọdún àwọn tó fẹ́ ìbápàdé pẹ̀lú Ọlọ́run àwọn tí àìsàn kan bẹ lára àwọn tí wọ́n fẹ́ gbé wọdún tí ń bọ̀ àwọn tí ayé jẹ ń gbèsè tí wọ́n sì láwọn ní san àwọn tó jẹ gbèsè táwọn náà fẹ́ káńsù gbèsè ọ̀hún àwọn tó gba sàdíkẹ̀ tí wọ́n níṣẹ́ ẹ jẹ́ kí wọ́n dé pàdé òun báwo lẹ ṣe ni wọ́n ó dé bẹ́ẹ̀. ibi gbogbo tí wọ́n bá ti ń bọ̀ gbọ́ àwọn Ọlọ́run pátá tí a bá ti ń bọ̀ bóyá láti ìpínlẹ̀ Èkó ni àbí láti ìpínlẹ̀ míì Magboro gbogbo ní Magboro wà Lagos Ìbàdàn express road ni gbogbo bí tẹ bá ti ń bọ̀ tẹ bá bọ̀ láti ìpínlẹ̀ míì ẹ kàn sọ fún àwọn onímọ́tò wípé Magboro bus stop lẹ ti máa bọ́ọ̀lẹ̀ wọ́n á já yín Magboro bus stop ẹ ti ráwọn ọlọ́kadà ẹ ti ráwọn shuttle buses àti mọ́rúwá yẹn. ẹlẹ́gbẹ̀ẹ́ MFM yẹn bẹ́ẹ̀ni ẹlẹ́gbẹ̀ẹ́ MFM yẹn náà lè drop bẹ́ẹ̀ tó bá lè jẹ́ Magboro bí lẹ sún sí wá lẹ wá sí ọ̀kadà pọ̀ ń bẹ̀ yanti tí ẹ kàn ra Magoro ẹ kàn sọ fún wọn pé Mercy Camp lẹ ń bọ̀ ní Abúlé Ọba bódẹ̀ jẹ́ àti ìpínlẹ̀ Èkó lẹ ti ń bọ̀ àbí ẹ ṣáà ti bọ́ọ̀lẹ̀ ní Magboro ẹ kàn cross
cross sí other side tó bá jẹ́ pé láti Èkó ń bí àwọn tí a bá ń bọ̀ láti ìpínlẹ̀ míì wá sí ìpínlẹ̀ Èkó bàbá ṣe ń bọ̀ yìí náà láti máa bọ́lẹ̀ ní Màgbòrò tá a bá ń bọ̀ láti Èkó máa bọ̀ ní káàmpù tẹ́ bá ti cross sí tẹ́ bá ti bọ́lẹ̀ ẹ wò náà dáadáa ẹjọ́ ẹ kàn cross sápá ibi àbí kẹ́ lọ gba abẹ́ bíríìjì ẹlẹ́sẹ̀ yẹn ẹ cross ẹ kàn ra mọ́kadà àbí márúwá àbí àwọn bọ́ọ̀sì yẹn sọ fún wa pé Mercy Camp lẹ́ ń bọ̀ ní abúlé ọba gbogbo wọn pátá náà mọ̀ bẹ̀ tààràtàrà ni mo mọ̀ gbé yín bọ̀ lọ́dọ̀ wa. lágbára Ọlọ́run àjò yóò pé ọ àmín Jésù. mo ń retí ẹ látọ̀ di 25 ojú òsì ni. bó ti ń lọ láàárọ̀ yìí ẹ̀mí mímọ́ ṣáájú rẹ̀ àmín Jésù. Psalm 124 ni kò fi gbàdúrà gbogbo ibi tí àwọn òbí rẹ̀ ti kábàámọ̀ ìkórìtà tí wọ́n ti gbé kàhánù ohun tó ṣẹlẹ̀ tí wọ́n ní àbá àwọn òbámọ̀ káwọn ọmọ sí gbọ́ òní kẹsẹ̀ bọ́ páńpẹ́ àṣìṣe ibi tí àṣìṣe àná dé ọmọ àánú tú ọ̀rẹ́ ọ̀rọ̀ náà lọ bẹ́ẹ̀ lolúwa wí bẹ́ẹ̀ ni wòlíì sọ ọ sọdún láyọ̀ ò ní rá ìrìn àjò tó ń lọ wọn ní yọ lábẹ́ tírélà àánú ọ̀bọ̀ ọlọ náà yóò ní jọ ẹ̀mí mímọ́ kò ní dágbére fún ọ àìsàn bàmí tí mò ń wò yìí kò ní bọ́ wọ́n ní bọ́ jẹ́rẹ̀ ọfà gbèsè ó yá fòdà ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa. Ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Bàbá mi ò ṣe o. 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 Bàbá mi ṣe o. Ẹ ṣé bàbá. Ẹ ṣé. Ègún kì í borí rẹ̀. Ọba tí tẹ́ kankan ò borí rẹ̀. Àgbàlagbà ó ṣe. Báńgálì ọba ọba tí gbogbo ayé ń júbà. Bàbá mi o. Júbà ẹnìkẹ́ni. Bàbá mi o. Ọba tí gbogbo ayé tọwọ́ rẹ̀. Bàbá mi o. Gbàṣẹ lọ́wọ́ ẹnìkẹ́ni. Bàbá mi o. Ọba tẹ́nikẹ́ni ò dìbò. Bàbá mi o. Ọba tó ń rọba lóyè. Bàbá mi o. Ọba tí fọba jẹ. Bàbá mi o. Àgbàlagbà ó yẹ. Bàbá mi o. Aládé mímọ́. Bàbá mi o. Aládé ògo. Bàbá mi o. Aládé ewúrà. Bàbá mi o. Ìjìnlẹ̀ ìfẹ́. Bàbá mi o. Àtòfarati bí òkú. Bàbá mi o. Àtògbójúlé. Bàbá mi o. Àtòsinmi lé. Bàbá mi o. Àtòfọkàntán. Bàbá mi o. Àtògbára lé. Bàbá mi o. Àgbàlagbà. Bàbá mi o. Bàbá mi o. Àgbàlagbà. Bàbá mi o. Gbanigbani. Bàbá mi o. Bàbá pípé. Bàbá mi o. Bàbá rere. Bàbá mi o. Bàbá mímọ́. Bàbá mi o. Bàbá tó tọ́. Bàbá mi o. Bàbá tó tọ́. Bàbá mi Bàbá o. tó ju bàbá lọ. Bàbá mi o. Bàbá mi. Bàbá mi o. Àgbàlagbà oyè. Bàbá mi o. Àgbàlagbà oyè. Bàbá mi o. Àgbàlagbà oyè. Bàbá mi o. Ọba gbogbo ayé. Bàbá mi o. Ọba gbogbo ọ̀run. Bàbá mi o. Ọba ìlà oòrùn. Bàbá mi o. Ọba ìwọ̀ oòrùn. Bàbá mi o. Ọba gúúsù. Bàbá mi o. Ọba àríwá. Bàbá mi o. Ọba lórí afẹ́fẹ́. Bàbá mi o. Ọba lórí òkè.
bàbá mi ọba o, ní ilẹ̀, bàbá mi ọba o, pẹ̀tẹ́lẹ̀, bàbá mi ọba o, gegele, bàbá mi ọba o, òkun, bàbá mi ọba o, ọ̀sà, bàbá mi ọba o, odò ńlá, bàbá mi ọba o, odò kékèké, bàbá mi ọba o, àwọn òkè, bàbá mi ọba o, àwọn ìjìnlẹ̀, bàbá mi o, ọba ìjìnlẹ̀, bàbá mi ìjìnlẹ̀ o. worship. Igida balabasha, Ebaraka koto barakia koto masabia, Ebeki balabo shatana kaburuba, Egeba titi matutu aba, Berua banike tete marakia kabododo masha, Ajamote te maroka bototo, Obiru mbadi kototo sumalala, Abiro kototo mayaki abaroka tutu aboshonana, Eru monunu monu manu monu makumaku amonana. Yay! Hey! Hey! Iṣẹ́ rẹ̀ o. Iṣẹ́ rẹ̀. Ìbùkún fún Olúwa ọkàn mi. Gba ọpẹ́ wa, gba yín 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 wa. Mo gbéga. Mo gbéga. Ọba onílé ayọ̀ mo gbéga. Mo gbéga. Ọba ẹlẹ́rù. Oníyè. Gimana mo shana na mo yaba. Ege ni mo shana na malamo. Ebira kantete mayana ma. Azuna mayaki anamo tete matabi oroba dede ma shana na. Ekimana na muramani ne. Zekete na mo shana na mo nakiana ma. Eburumanina, eburumanina, eburumagina mo shana na mo ma. Ekimo mono murumana ma. Ashana na matishi titi matina na amine meyekene meyakana mo shana na mo birani nemiana abina yeke matete masuma abina abana ubana ukema eberomanina sumanina kayamanana amine meyekene osamana na yania. Gba ọpẹ́ wa, gba yín wa, gba yín wa, gba yín wa. Parọ́ pé Jésù Olúwa. Ìwọ lọ́lọ́run láéláé. Ipá rẹ ló ká ohun gbogbo. Ìwọ ni òun rẹ ká ohun gbogbo. Ìwọ ni àṣẹ rẹ ká ohun gbogbo. Ìwọ ni ohùn rẹ ká ohun gbogbo. Ìwọ ni orúkọ rẹ ká ohun gbogbo. Ní orúkọ rẹ, gbogbo ekun àwólẹ̀, gbogbo ahọ́n àjẹ́wọ́, gbogbo ènìyàn ó tẹríba nípa orúkọ rẹ. Jésù Olúwa, mo fẹ́ kẹ́ ẹ yọ sí mi, mo fẹ́ rí wà láàyè yín, ẹ yọ sí mi, ẹ bọ́ aṣọ ogun kúrò lọ́rùn mi, ẹ yọ sí mi, ẹ yọ sí mi, ẹ dá ojú ẹ̀mí mi padà, ẹ yọ sí mi, ẹ dá etí ẹ̀mí mi padà, ẹ yọ sí mi, ẹ dá ọkàn ìmòye mi padà, ẹ yọ sí mi, ẹ dá ọwọ́ ẹ̀mí mi padà, ẹ yọ sí mi, ẹ dá ẹsẹ̀ ẹ̀mí mi padà, ẹ yọ sí mi, ẹ dá òróró tuntun lé mi lórí, òróró àfinimọ̀nà máa bọ̀ ní orí mi, àṣẹ wíbẹ̀ ṣẹ bẹ́ẹ̀ máa bọ̀ ní ahọ́n mi, sí mi ní ahọ́n wíbẹ̀ ṣẹ bẹ́ẹ̀, ẹ fún mi ní eyín àṣẹ, ẹ fún mi ní ẹnu àṣẹ, ẹ sọ ẹnu mi dàṣẹ, gbogbo igbó dídí
tí ò jẹ́ bàbá mi ó kọjá, igbó dídí ayé tí ò jẹ́ ìyá mi ó lọ, igbó dídí ayé tí ò jẹ́ ọmọ ìyá mi ó kọjá, ẹ kúrò lọ́nà, ẹ fọ̀nà lẹ̀, ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, ká gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo tí ó wọnú ilé wa. Iná Olúwa lágbó dídí kọjá, iná Olúwa lágbó dídí kọjá, iná Olúwa lágbó dídí kọjá. Mo kọjá, mo débi ògo mi, mo débi àmúyẹ mi. Ilẹ̀kùn tí ò ṣí fún àwọn bàbá mi, ṣí fún mi lónìí, ṣí fún àwọn ọmọ tó ti ara mi jáde. Gbogbo ọwọ́ dúdú, ọwọ́ lé bàbá mi tí ìjẹ́ wọn kọjá, gbẹ ní ọ̀nà mi, ògiri òkùnkùn tí ayé mi ń kọlù tí ò fi kọjá, yálulẹ̀, 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 yálulẹ̀. Ẹ̀yin òkè, ẹ yọ níwájú mi bí idà níwájú iná. Ẹ yọ gbogbo ẹ̀yin òkè, ẹ̀yin òkè àbàmì, ẹ̀yin òkè mọ̀rọ̀ náà lọ. Ẹ yọ níwájú mi. Ìwọ ẹ̀mí àdágbé, ìwọ ẹ̀mí àdásọ, ṣí lọ lára mi láti òní lọ. Ọjọ́ tuntun dé fún mi, àṣírí tí ò tún fún mi rí, ẹ ṣí lóru òní mọ́jú. Wà láàyè Olúwa, ẹ bo ibùsùn mi mọ́lẹ̀, ẹ bo ilé mi mọ́lẹ̀ látòní lọ. Ọ̀nà là, mo dókè, ohùn Olúwa ó lànà fún mi. Àmín. Ẹ lo Psalm 46 onílágbára o, lo Psalm 46 onílágbára o. A máa tú àṣírí àbàmì kan fún ọ lójú oorun. Bàbá mi ti dé, àìsàn àbàmì ò ní rí mọ́. Wọ́n tó bá ní ẹ̀sán lára kó lo sáàmù, kó mú mi, kó wo tí ó ṣẹlẹ̀ lóru mọ́jú. Kàn wípé Ọlọ́run àánú yọ sí mi náà, yọ sí mi náà, ṣiṣẹ́ abẹ nínú ayé mi, fún mi ní ayé tuntun. Ó kú oríire náà. Ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Now ẹ kú oríire o, ẹ kú oríire, ẹ kú ọdún, ẹ kú yèdún, mi á ṣe púpọ̀ rẹ o. Merry Christmas, Merry Christmas. Ọlọ́run ó jẹ́ kó rọ àwọn èèyàn lọ́rùn, yàrí bí yàrí dà gbógun ìpayà lọ́nba wa panẹ́ lọ́n sì ń ṣàánú ohun tó le ní orílẹ̀-èdè yóò rọ̀ wá lọ́rùn. Mo gbàdúrà fún ọ ní ìdájí kùtù yìí wípé gbogbo aṣọ tí òkùnkùn fi bo fìtílà àyànmọ́ rẹ, iná kó ká kúrò. Ó ní lọ lófo. Exodus 3:21 ó ní gbà tẹ́yìn ó lọ, ẹ ní lọ lófo. Bẹ́ẹ̀ bá ní lọ lófo, ẹ gbàdúrà o. Bẹ́ẹ̀ ni ẹ ní complain mọ́, àdúrà ló wà kiri sí. Olóòní lọ lófo. Lágbára Ọlọ́run gbára tó ní kó lọ lófo yóò ṣubú níwájú rẹ̀. Pariwo pé èmi ò ní lọ lófo. Gbogbo agbára tó ní kí n lọ lófo wàá ṣubú níwájú mi. Prayer is a communication between the divinity and humanity, between God and man, where mortal being is interacting with the sovereignty of God. Jeremiah 33:3 ó ní képe mi, bàbá ló fún wa ní láísẹ̀nsì yẹn. Ohun tí Ọlọ́run bá lè handle, àdúrà lè handle ẹ̀. Ohun tí Ọlọ́run bá lè tẹ̀ mọ́lẹ̀, àdúrà lè tẹ̀ mọ́lẹ̀. Ohun tí Ọlọ́run lè gbé kọjá sí òdì kejì, àdúrà gbé kọjá ọ̀gá. Ẹrù tó wúwo fún ènìyàn ẹ gbé lórí àdúrà. Áńgẹ́lì kan ní jẹ́ àdúrà ọ̀run yìí wọ̀. Bí ẹ bá di ẹrù ayé lù, kẹ́ ẹ di àpáta rù yóò gbé. Nítorí pé ohun tí ń bẹ́nu Ọlọ́run ní ń bẹ́nu ẹ̀. Bàbá sọ fún wa wípé ó ní títí di ìsìn ẹ̀ ò tí ì béèrè nǹkan, àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ó ní ẹ béèrè títí ayọ̀ yín yóò fi kún. One thing I love about prayer is that behind prayer is God that answer prayer. Matthew 21:22. He say all things whatsoever you shall ask when you pray, believe that you have it and you shall have it. Ohunkóhun tí ẹ bá béèrè nínú àdúrà. That is why ìrìn àjò àdúrà ò pé àfi bí a bá tún ọ̀nà wa ṣe pẹ̀lú Ọlọ́run. Tó ló sọ fún wa nínú John 9:31. Ó ní àwa mọ̀ pé Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. So àdúrà ìṣàriwo ọ̀rọ̀ làdúrà. So béèyàn bá lọ́rọ̀ Ọlọ́run àti gbàdúrà nira. Bẹ́ẹ̀ ní pògìdì nínú ọ̀rọ̀ Ọlọ́run ní àdúrà ló ń bí àdúrà. Wọ́n á dẹ̀ máa kó tiẹ̀ pé báyìí báyìí ṣẹlẹ̀, eléyìí ṣẹlẹ̀, eléyìí ṣẹlẹ̀. Ó ní tó bá wọ́dọ̀ mi, ó ní kí ni kò ṣe. Ó ní come with your strong reasons, come with word. Mo gbàdúrà fún ọ ní kò Jésù ò ní rádànù. Ẹ sọ fún ọmọbìnrin wípé kò ní kú toyúntoyún. Mo bá ìṣẹ̀dá rẹ sọ̀rọ̀. Ẹni bá ọ dá májẹ̀mú pé ní ọjọ́ ayọ̀ rẹ ni wọ́n wà ọtí. Òní májẹ̀mú náà ré lórí rẹ. Pariwo pé májẹ̀mú àìmọ̀ tó fẹ́ fi ẹ̀mí mi ṣòfò ní
ìkórìtà ayọ̀ mi ẹ̀jẹ̀ Jésù gbé mi májẹ̀mú àìmọ̀ ó fẹ́ fi ògo àwọn ọmọ mi ṣòfò ní ìkórìtà ayọ̀ wọn ẹ̀jẹ̀ Jésù gbé mi ní ọjọ́ ayọ̀ àwọn ọmọ mi wọn ò ní wá mi tì ní ọjọ́ ayọ̀ àwọn ọmọ mi èmi ò ní wọ́ ọmọ mi tì májẹ̀mú òkùnkùn ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ gbin iná dànù àmín. What is prayer? Prayer is reminding God what he has said he will do and asking him to do it. God said, I will help you, Abi. Isaiah 41 verse 14. Ó ní màá ràn ọ́ lọ́wọ́. Ó ní ìwé kòló Jacob. Ó ní I will help you. Now, if he said he will help you, Abi, what is your own attitude now? To remind, Lord, you said you will help me. Come and help me. You said it. That's why everything we are bringing to God is what he has promised. He said, ó ní Olúwa sì ṣe fún Sarah bó ti sọ as he promised. So gbogbo tá à ń béèrè is according to his promise. Kò sí kankan táwa ní tá a cover fúnra wa. Kò dẹ̀ lè dá ara rẹ̀. He can't deny himself. Prayer is reminding God of what he has said he would do and asking him to do it. Mo gbàdúrà fún ọ. Ogun tọ́lọ́run ti sọ pé òun ṣe fún ọ. Ó yá kó ṣe lórúkọ Jésù. What is prayer? Prayer is changing your weakness for the strength of God. When you exchange your weakness for the strength of the Almighty God. Ìwọ ní àìlera ṣùgbọ́n Ọlọ́run ní agbára. Ó wá ń yọ̀ǹda àìlera rẹ̀. Ó wá ń gba okun Ọlọ́run. Isaiah chapter 40 verse 29 31. They that wait upon the Lord. They that wait upon the Lord. Bible said they wait in the upper room. So your prayer is waiting on the Lord. They that wait upon the Lord shall God renew their strength. Òun yóò tún agbára wọn ṣe. Ìwọ́n sáré kò ní rẹ̀ wọ́n ní àárẹ̀ kì yóò mú wọ́n fìyẹ́ gòkè bí ìdì. Ibi tó rẹ̀ ọ́ sí àfún ọ ní agbára tuntun. Gba ìyẹ́ ìdì. Fò lọ sí ibi gíga. Gba ìyẹ́ ìdì. Fò lọ sí ibi gíga. Mo gbàdúrà gbogbo àlejò ọ̀ràn lára rẹ̀ jáde. Pariwo pé àlejò ọ̀ràn lára mi. Àlejò ọ̀ràn nínú ilé mi. Àlejò ọ̀ràn níbi iṣẹ́ mi. Báyìí náà jáde. Agbára tó fẹ́ mú ẹ̀jẹ̀ kí ọdún yìí tó kọjá ẹ̀jẹ̀ Jésù pààyàn lẹ́nu mọ́. Pẹ́pẹ́ tí a ti ń fọ ibi lé mi lórí ẹ panu mọ́. Abàmì àrokò tí a palẹ̀ ìṣẹ̀dá mi lórí ẹ̀jẹ̀ Jésù rẹ̀ dànù. Èmi ò ní gbé ogun kọjá sí ọdún tí ń bọ̀. Èmi ò ní gbé àìsàn yìí kọjá. Èmi ò ní gbé àṣetì yìí kọjá. Èmi ò ní gbé gbèsè yìí kọjá. Aṣọ ẹ̀sín iná bọ́ lọ́rùn mi látòní adé òró lé mi lórí. A fún mi ní ojú tuntun láti rí ìran ọ̀run. Ọkùnrin ẹ̀mí mi di alágbára gba idà ẹ̀mí máa jagun lọ. Àmín. Ẹ gbàdúrà yìí gbogbo agbára tó dá mi dúró sí ojú kan mo ti gbọ́ nu jáwọ́ lára mi pẹ̀lú iná. Mo gbọ́ bẹ́ẹ̀ ni o ìwọ ló ní o. Ẹ gbàdúrà o nítorí ọ̀fẹ́ Ọlọ́run Psalm 10 ní kẹ́ fi gbà ìwọ Ọlọ́run yóò ṣiṣẹ́ o. Ọ̀run ṣí. Mo fi ẹ̀jẹ̀ Jésù bo omi rẹ kó di ẹ̀jẹ̀ Jésù. Ó ní di àrùká. Ó parí ọdún láyọ̀. Ayọ̀ yín dé. Ayọ̀ lẹ́ẹ̀ fi sọdún. Ẹni tá a rán sí ayọ̀ sí ọyọ̀ ó yá kó wá jíṣẹ́. Ìgbèkùn ara rẹ̀ yìí kó já dànù. Ẹ kú ewu ọdún o. Jésù tú ọ sílẹ̀. Ó kọjá sí ọdún tuntun pẹ̀lú ẹ̀rí ńlá o. Bẹ́ẹ̀ l'Olúwa wí bẹ́ẹ̀ ni wòlíì sọ. Jésù Olúwa wa. Tí a bá sọ wípé Ọlọ́run àánú ò ṣètò a gbọ́dọ̀ mú wa lónírọ́ àti aláìmọ̀re. Ọlọ́run àánú ṣe o. Ó ṣòkúdà láàyè. Ó sọ ẹlẹ́kúndẹlẹ́rìn. Ó sọ ẹlẹ́gàndológo. Ó sọ ní òhùdá lásọ. Ó sọ ẹlẹ́ṣẹ̀ dolódodo. Ẹwọ́ ẹgbẹgbẹ̀rún ikọ̀ tí a ti gbé dìde. Ọlọ́run àánú ṣe o. Ẹ ti bá wọ orin kan ká fi parí ọdún yìí. Wọ́n náà wọ orin kan lọ́kàn rẹ̀ bí Ayino bá ti kọ tiẹ̀. Wọ́n náà kọ tiẹ̀. Lágbára Ọlọ́run. Òní jẹ́ ọjọ́ ìsúre. Ọdún kan àánú dẹ̀ gbé wa ró. Ó gbé Nàìjíríà ró. Gbélú Èkó ró. Gbogbo àwọn lọ́balọ́ba. Gbogbo àwọn ikọ̀ Ọlọ́run. Gbogbo àwọn aláboyún. Àwọn tó wà lọ́sípítù tẹ̀lé fẹ́ sọ tọ́lọ́ ń fàánú túlẹ̀. Ọmọ wa tó lọ léèwé wọ́n tún bá wa láyọ̀. Abẹ́ẹ̀ rí ni. Ẹ bá ń kọrin. Nípa àwẹ̀ mo ya ọ̀lẹ. Ọ̀lẹ ni. Ìwà mímọ́ mi ò kóṣùwọ̀n. Ń bolo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀gá. Àmọ́ o síbẹ̀síbẹ̀ ẹ tún kọjú sí mi ṣe lóore. Oore rè o. Bàbá láàánú mi. Ẹ ṣé gan ni o. Ẹ mà ṣe o bàbá mi o. Gbèsè ni. Gbèsè ọpẹ́ mi pọ̀ mi ò lè san tán. Àbí wọ́n lè san tán ọ̀gá. Àmọ́ o síbẹ̀síbẹ̀ o. Bàbá o. Màá kàn ṣe wọn tí mo lè ṣe ni. Kí ni wọ́n náà? Bàbá láàánú mi. Orin ni wọ́n náà ijó ni. Mo wí pé ẹ mà ṣe o bàbá. Olúwa gba ọpẹ́ wa. Àmín Jésù. Gba ìyẹn wa. Àmín. Gba ìyẹn wa. Àmín. Madam pariwo wípé Jésù ò ṣe o. Jésù ò ṣe o. Ọpẹ́lọpẹ́ Jésù. Ọpẹ́lọpẹ́ Jésù. Nínú ilé mi. Nínú ilé mi. Ọ̀tá ò bá rìn mí ní hòhò. Ọ̀tá ò bá rìn mí ní hòhò. Ọ̀tá ìbá dọwọ́ mi bolẹ̀. Ọ̀tá ìbá dọwọ́ mi bolẹ̀. Ọ̀tá ìbá dọ̀nà mi rú. Ọ̀tá ìbá dọ̀nà mi rú. Ọpẹ́lọpẹ́ Jésù. Ọpẹ́lọpẹ́ Jésù. Lórí àwọn ọmọ mi. Lórí àwọn ọmọ mi. Nínú ayé àwọn ọmọ mi. Nínú ayé àwọn ọmọ mi. Ayé ò bá jẹ́ kí n mọ bójì ọmọ. Ayé ò bá jẹ́ kí n mọ bójì ọmọ. Ọpẹ́lọpẹ́ Jésù.
ọpẹ́ Jésù. ọba tó tilẹ̀kùn mọ́ kú. ọba tó tilẹ̀kùn mọ́ ikú. tó tilẹ̀kùn mọ́ pòkú. tó tilẹ̀kùn mọ́ ipò òkú. ó tilẹ̀kùn mọ́ sàré. ó tilẹ̀kùn mọ́ sàré. ó ṣé o bàbá. ó ṣé o bàbá. ó ṣé o bàbá. ó ṣé o bàbá. aláàánú mi ó ṣé. aláàánú mi ó ṣé. olórí ọ̀fẹ́ mi ó ṣé. olórí ọ̀fẹ́ mi ó ṣé. bàbá 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 mi ó ṣé. ọba tó sẹkún dẹ̀rín. ọba tó sẹkún dẹ̀rín. ọba tó sẹ̀gàndògo. ọba tó sẹ̀gàndògo. ọba tó sọkú dìye. ọba tó sọkú dìye. ó ṣé o aláàánú. ó ṣé aláàánú. ó ṣé o aláàánú. ó ṣé aláàánú. lórí nàìjíríà. lórí nàìjíríà. lórí àdúgbò wa. lórí àdúgbò wa. ó ṣé o. ó ṣé o. lórí ẹbí mi. lórí ẹbí mi. lórí ọjà mi. lórí ọjà mi. lórí sísùn. lórí sísùn. lórí jíjí. lórí jíjí. lórí jíjáde. lórí jíjáde. lórí wíwọlé. lórí wíwọlé. lórí ọmọ tó lọ lórí ọmọ léèwé. tó lọ léèwé. ó ṣé o. ó ṣé o. lórí àlàáfíà. lórí àlàáfíà. ó ṣé o. ó ṣé o. lórí ìpèsè. lórí ìpèsè. tún yìn lógo sí i, tún yìn lógo, tún yìn lógo, tún ọmọ dáhùn. alààyè ni yóò máa yìn ọ́. ó ṣé. àwọn alààyè nìkan ló lè máa gbé ọ̀gá bàbá. ó ṣé o, bàbá ó ṣé. àwọn alààyè ni yóò máa yìn ọ́ o. ìwọ ni o. bèmí tí ń ṣe. ìwọ ló ṣe o. lóní Olúwa bàbá. bẹ́ẹ̀ni. bàbá gba ọpẹ́ wa. Àmín. gba ẹ̀yìn wa. Àmín. wọn náà sọ fún Ọlọ́run pé Olúwa kí ni mo ṣe tó bí ọ́nú. kí ni mo ṣe tó bí ọ́nú. kí ni ẹbí mi ṣe tó bí ọ́nú. kí ni ẹbí mi ṣe tó bí ọ́nú. kí làwọn ọmọ mi ṣe tó bí ọ́nú. kí làwọn ọmọ mi ṣe tó bí ọ́nú. kí láyà mi ṣe tó bí ọ́nú. kí láyà mi ṣe tó bí ọ́nú. kí ni ìjọ ṣe tó bí kí ọ́nú. ni ìjọ ṣe tó bí ọ́nú. kí làwọn adarí ṣe tó bí ọ́nú. kí làwọn adarí ṣe tó bí ọ́nú. dáríjì. dáríjì. fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí. fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí. fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ bí mi. fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ bí mi. fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ ayé mi. fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ ayé mi. Sunday tó gbẹ̀yìn. Sunday tó gbẹ̀yìn. Olúwa láyé mi kọjá. Olúwa láyé mi kọjá. Finá láyé mi kọjá. Finá láyé mi kọjá. Fi agbára rẹ láyé mi kọjá. Fi agbára rẹ láyé mi kọjá. Fi májẹ̀mú rẹ láyé mi kọjá. Fi májẹ̀mú rẹ láyé mi kọjá. Fi ohùn rẹ láyé mi kọjá. Fi ohùn rẹ láyé mi kọjá. Fi iṣẹ́ ìyanu rẹ láyé mi kọjá. Fi ògo rẹ láyé mi kọjá. Fi ògo rẹ láyé mi kọjá. Fún èmi náà ní last minute miracle. Fún èmi náà ní last minute miracle. Ṣí ilẹ̀kùn tó kàn fún mi. Ṣí ilẹ̀kùn tó kàn fún mi. Mí sí mi Olúwa. Mí sí mi Olúwa. Ró mi lágbára. Ró mi lágbára. Tàn ìmọ́lẹ̀ sí ọ̀nà mi. Àwọn ogun kan wà. Àwọn ogun kan wà. Tí ò gbọdọ̀ bá mi wọdún tuntun. Bá a ṣe ń nà wọ́n lẹ́gba. Bá a ṣe ń nà wọ́n lẹ́gba. Bá a ṣe ń dá wọn padà. Wọn ní bá mi wọdún tuntun. Ògo ni ó bá mi wọdún tuntun. Ìrànlọ́wọ́ ni ó bá mi wọdún tuntun. Àlàáfíà ni ó bá mi wọdún tuntun. Ilẹ̀kùn ṣíṣí ni ó bá mi wọdún tuntun. Mo gba òróró tuntun. Mo gba ìmọ́lẹ̀ tuntun. Lágbára Ọlọ́run gbogbo ohun tí o mọ̀ àti tó mọ̀ tó ti dẹrù ogun fún ọ ò ní gbé wọdún tí ń bọ̀. Àmín Jésù. Ẹrù ogun tí wọ́n dì kalẹ̀ lọ́dún tó bọ́ sí gẹ́gẹ́ tó tí wọ́n ní òórù wọdún tí ń bọ̀ iná jó dànù. Àmín Jésù. Pariwo pé mi ò ní di ẹrù ogun wọdún tí ń bọ̀. Èmi ò ní di ẹrù wàhálà wọdún tí ń bọ̀. Mi ò ní di ẹrù ẹkún wọdún tí ń bọ̀. Mi ò ní di ẹrù òṣè wọdún tó ń bọ̀. Mi ò ní di ẹrù ẹ̀ṣẹ̀ wọdún tí ń bọ̀. Mi ò di ẹrù àbámọ̀ wọdún tí ń bọ̀. Gbogbo ẹrù ogun tí a fi òkùnkùn dì kalẹ̀ ẹ gbiná dànù. Ẹrù ogun gbiná dànù. Èmi kọ́ ni mo ní àmì ò ní gbé ọwọ́dún tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni ó rí o. Jésù Olúwa. Ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Now ẹ kú oríire o, ẹ kú oríire. Ọlọ́run ó jẹ́ kó rọ̀ àwọn èèyàn lọ́rùn. Yàrí bí yàrí dà gbógun ìpayà. Ọlọ́run bá wa panẹ́. Ọlọ́run sì ń ṣàánú. Ohun tó le ní orílẹ̀-èdè yóò rọ̀ gbogbo wa lọ́rùn. It is of mercy that we are not consumed. When you give God attention, He gives you direction. There is a God of direction in the house. Mo ń sọ fún ọ lánàá pé one of the benefits of prayer ni wípé ó máa ń fún wa ní ohùn Ọlọ́run. And until the voice of the Lord is secure, confusion and error become the order of the day. When you see somebody that is confused, what is missing is the voice of God. In the midst of the voice of God, there can be confusion. Everybody was weeping, they were crying, they were weeping, they were crying. And Moses was praying. And as he was praying, what happened? The Lord said, wo igi tó wà níwájú yẹn, lọ gé kó sọ sínú odò mara. Ó dẹ̀ dùn lójú ẹsẹ̀. That is direction. That is the voice of God. Ó ló mo gbóhùn ẹ̀ lánàá. Ó ní kò lè anybody won't die. That is after 14 days of compulsory fasting. Wọ́n yàn fún wọn. Kò sẹ́ni tí ò ní gbàdúrà ìgbà tá a gbà ní ó yàtọ̀. Àdúrà láàárọ̀ wa, àdúrà lọ́sàn-án wa, àdúrà lálẹ́ wa. Mo gbàdúrà fún ọ lórúkọ Jésù. Wọ́n ní rú ọ ká. Ìgbà tó yẹ ọ gbàdúrà ó ní mọ́ fi ṣàwàdà kiri. Ẹlòmíì mọ̀ ń fa àdúrà ṣàwàdà. Àyìn kí ni wọ́n ṣe ń bẹ̀? A máa mutí, a máa pẹpẹ sùn káàkiri. Kò sì mọ̀ yìí pé n ti ń dúró de ọ̀la. Ó burú sà. Èsù threatening èèyàn mi sọ fún yín. Devil don't threaten nobody. Gbogbo ohun tó sọ ló fẹ́ ṣe. Ó lòun máa gbé ogun lọ bọ́lọ́hun. Ṣé kò gbé? Ó ní kọ́ lọ ń sọ̀kalẹ̀ fún un pé wọ́n di kábíyèsí. Pé
tọ́lọ́ ń ṣèjọba tó. Iṣẹ́ yẹn ló wá fẹ́ bájà ló ń sọ pé kò sí tí ó ṣe. Àyè ó ṣe mẹ́wàá o àfi tí Ọlọ́run bá wà pẹ̀lú rẹ̀. Ọ̀gá ohun Ọlọ́run tó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí yóò já ìdí ara rẹ̀, yóò fún ọ ní ìmọ́lẹ̀ ọdún tí ń bọ̀. Now mo ń sọ fún wa wípé what are the benefits of prayer? The third benefit of prayer is that prayer is the only thing that can stop enemies' aggressions. Mi ò sì sọ o, is the only force that can stop the missions and the aggressions of the enemy. Is the only force. Ẹ̀yin rí abẹ́rẹ́ tí ń lẹ́mìí èṣù jáde lára èèyàn rí ni. Pé ẹ lọ gun ní ìjẹsán kóró kínní kan tí ó wà lé ẹ̀mí èṣù jáde lára èèyàn. Kò sí tí ó jọ. Àjẹmú ẹ̀jẹ̀ rẹ, ó mú ògùn ẹ̀jẹ̀. Wọ́n tún mọ̀ mú gẹ̀gẹ̀ sí. Mo bá ìṣẹ̀dá rẹ sọ̀rọ̀. Ẹni gbẹ́nu sí ọ lára tí mú ẹ̀jẹ̀ rẹ, àké iná sápá. Adìyẹ àbàmì tí ń tan ayọ̀ rẹ ká yìí, ó yá kó gbiná dànù. Odò àbàmì tí ń gbé sátífíkẹ́ẹ̀tì ayọ̀ rẹ lọ kó gbẹ dànù. Afẹ́fẹ́ àwọn àjẹ́ tí ń ká aṣọ àyànmọ́ rẹ lórí wáyà lórúkọ Jésù kó dákẹ́ jẹ́. Bó lóhùn àbàmì tí ń fọ̀ lójoojúmọ́ tẹ̀lé ọ lẹ́yìn tí ń lé àwọn aláàánú kò lára rẹ̀ kó panu mọ́. Bẹ́ẹ̀ lolúwa wí. Àní it takes prayer to stop the aggressions of the devil and the mission of the devil. Wọ́n fò ní di ọdún kan dífá. Nítorí ọjọ́ kan. Ọjọ́ mẹ́ta yí dànù. Ọdún kan ni wọ́n fi dífá, wọ́n fi módìdí ọjọ́ kan, wọ́n fẹ́ mọ́jọ́ kan. Àwọn yẹn mọ ìdíyelé, àwa là mọ̀. They can do anything. Psalm 18 verse 43 to 45. Only as soon as they hear me and they shall obey me, the stranger shall be afraid of their closer place and they shall run out. Àfi tí n bá sọ̀rọ̀ nínú àdúrà. Tó ń bá gbóhùn mi nínú àdúrà, ó ní àwọn máa jèjì yóò fi ẹ̀tàn tẹríba. Ó ní wọn ó gbà mí gbọ́. Ó ní àlejò yóò ṣe kíni o. Àyà yóò wọ́n fi ìbẹ̀rù àti. Òun lẹ ṣe rí i pé wọ́n fi ìbẹ̀rù jáde nígbà tí òun jáde. Ọlọ́run bẹ lẹ́yìn òun náà. Ẹni tó fagi Kédárì àti Lẹ́bálónì ya. Ohun tó mú agbo àgbọ̀nrín bí wẹ́rẹ́. Ohun tó la ọ̀nà sínú igbó dídí. Òun ló ń fọ̀ jáde sí wọn. Ọlọ́run ní ń fọ̀ jáde láti inú wa. Bẹ́ẹ̀ni ẹgbẹ́ ohun tí ń jáde lẹ́nu mi. Gbọ́ ogun kò lẹ́rọ̀ tí ń jà ọ́ jáde. Isaiah chapter 7 verse 7 to 8. Ó bẹ̀rẹ̀ láti verse 6. Ó ní Remalia àti Efraimu. Ó ní kí ni wọ́n sọ? Wọ́n ní ẹjẹ́ àgòkè lọ sí Juda ká bà nínú jẹ́. Ó ní ẹjẹ́ àṣe òkan sí ẹ̀gbẹ́ rẹ̀. Ká ibi tá a ti mọ sọ́ọ̀kì ẹ̀. Ká wá fi ọba kan jẹ ní orí rẹ̀. Kí ló wá sọ ní verse 7? Ó ní mọ̀nà ò ní dúró. Bẹ́ẹ̀ ni kò ní ṣe. Ihò tí wọ́n gbẹ́ sí ẹ̀gbẹ́ rẹ̀ tí wọ́n gbà bẹ́ẹ̀ wọlé. Ẹ̀jẹ̀ Jésù dì ihò náà. Nígbà tí a dé Matthew chapter 26 38 to 39 Jésù wà ní Gẹ́stímánì. Kí ló ṣe? Ó fi àdúrà dá mission òkùnkùn dúró. Kó fi àdúrà kó lè sí Gọ́gọ́tà láìsí Gẹ́stímánì. Gẹ́stímánì ló parí iṣẹ́ Gọ́gọ́tà. Bí Jésù bá lọ Gẹ́stímánì kó gbàgbé Gọ́gọ́tà. No victory in Gọ́gọ́tà without the victory in Gẹ́stímánì. It was the victory in Gẹ́stímánì that provoked the result in Gọ́gọ́tà. Ní Job chapter 5 verse 12 ó ní he disappoint the devices of the crafty so that their hands cannot perform their enterprise. Job 5:12. Nínú Isaiah 44 verse 24 to 25 ó ní he frustrate the tokens of liar. Níbi àdúrà he made the devourer to be mad. Àdúrà là ń bọ̀ sọ he stopped the enemy's mission. Ọ̀tá ní kí ló sọ? Ó ní àwa ó bá wọn. Ó ní a ó fa dàyọ. Ọwọ́ mi ó pa wọ́n run. Ó ní Olúwa ṣe kí ni? Ẹnìkan gbogbo ntọ́ta wí ń pa rẹ̀ ó bàjẹ́ lónìí. Pàrọ̀ pé gbogbo ntọ́ta wí ń pa mi tó wí ń pa ọmọ mi tó wí ń pa àkọ́bí mi tó wí ń pa iṣẹ́ mi tó wá ń pa àga ọ̀rẹ́ mi. Orílẹ̀-èdè Nàìjíríà ó bàjẹ́ lónìí kò ní ṣẹ bẹ́ẹ̀ ni kò ní dúró. Àmín. Bó ti ń lọ láàárọ̀ yìí ẹ̀mí mímọ́ ṣáájú rẹ̀. Psalm 124 ni kò fi gbàdúrà. Gbogbo ibi tí àwọn òbí rẹ̀ ti kábàámọ̀ ìkórìtà tí wọ́n ti gbé kàhánù. Ohun tó ṣẹlẹ̀ tí wọ́n ní àbá àwọn òbámọ̀ káwọn ọmọ sí gbọ́ òní kẹsẹ̀ bọ́ páńpẹ́ àṣìṣe. Ibi tí àṣìṣe àná dé ọmọ àánú tú ọ̀rẹ́ ọ̀rọ̀ náà lọ. Bẹ́ẹ̀ lolúwa wí. Bẹ́ẹ̀ ni wòlíì sọ. Ó sọdún láyọ̀. Ó ní rá. Ìrìn àjò tó ń lọ wọn ní yọ lábẹ́ tírélà. Àánú ọ̀bọ̀ lọ. Jésù Olúwa wa.